mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òdì pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di bákan náà ojú tẹ́ ẹ fi rí wa náà kò ní fọ́ ẹ ò mà ní ró gbé sọnù bí ò ṣe bí ọmọ gbogbo ọmọ Yorùbá ẹ dúró ó ṣe jẹ́ pé bí kọ́ máa pa ọ̀nà oko dà ni ó ṣẹlẹ̀ sìn ǹjẹ́ ẹ ti gbọ́ Ṣèyí Tinubu ìyẹn ọmọ bàbá Tinubu ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn kan tí wọ́n fi kàn án ó ti láàmú báyìí gẹ́gẹ́ bí ẹ̀sùn tó fi kàn án tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé Ṣèyí Tinubu ń jẹ́ kó yé àwọn ènìyàn pé bàbá mi máa parí ọdún mẹ́jọ àsìkò ọdún mẹ́jọ ẹ̀ tí ò dẹ̀ sí kankan tó máa yí padà ó ní kò sí nǹkan kan tó lè yí padà ìpè kódà òun ò tí ì rí babaláwo tó lè ṣe é bẹ́ẹ̀ ni o Lagos Nigeria Ṣèyí Tinubu ọmọ bàbá Tinubu ni o ó sọ ti gbóyà pàápàá jùlọ lórí ètò ìṣèjọba bàbá ẹ̀ ó ní ẹ̀dá alààyè kan àwọn tó ń kọ kádàrá ibi tó dá lójú dé ó ní wọn ò lè dí bàbá òun lọ́wọ́ kó má lo ọdún mẹ́jọ ó dá lójú ni o ó dá lójú ni ó ní wọn ò lè dí lọ́wọ́ kó má lo ọdún mẹ́jọ o nítorí pé ó máa lò ó tí pé kí òde nídìí ṣùgbọ́n ẹ má jẹ́ ń tọ́ yín Ṣèyí ti jáde o Ṣèyí ti yẹnu padà ó ti yẹnu padà débi pé èmi gan fọ́ ọmọ bàbá Tinubu kí ló dé tẹ̀ fi yẹnu padà ẹ̀yin náà lẹ sọ pé Adégún tẹ́lẹ̀ náà ẹ̀ tún ti ń gbé wa débi pé adé ògùn mọ́ ó ti da ọ̀rọ̀ náà pé ó ti yí padà ó ní bẹ́ẹ̀ kọ́ o Ṣèyí Tinubu ẹ wá gbọ́n tó sọ sí oníṣẹ́ fẹ́ gbọ́ mi ò ẹ́fà oníṣẹ́ fẹ́ gbọ́ mi ò ẹ́fà sọrú ẹ̀ lọ́rọ̀ o Ṣèyí Tinubu ní mi ò ẹ́fà sọ pé bàbá mi máa lo ọdún mẹ́jọ wípé mi ò sọnú ọ̀rọ̀ rárá ẹ má ṣì mí gbọ́ bẹ́ẹ̀ ni Ṣèyí Tinubu denied making any statement about his father staying in office for 8 years bẹ́ẹ̀ ni ó ti yarí ó lóun ò sọ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ó sọ wípé President Tinubu must be in office ó ní ó gbọ́dọ̀ wà lórí ipò fún ọdún mẹ́jọ and kò dẹ̀ sí nǹkan tó lè yí padà not even God abba kí ló dé ẹgbẹ́ ọ̀rọ̀ ó wá ní wẹ́ èmi ò sọ bẹ́ẹ̀ mọ́ o ẹ dákun ẹ má yí bọ́bọ́ ẹ má yí lé mi lọ́wọ́ ẹ wo Yorùbá ní ṣàlàfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ẹ̀dá kàtẹ́jú sàwọn èèyàn ẹ̀dá gbọ́n táwọn èèyàn sọ bẹ́ẹ̀ nìkan jẹ́ pé Ṣèyí Tinubu a ní pé kó o gba bàbá rẹ nímọ̀ràn pẹ̀lú gbogbo bí ìlú ṣe le bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo bí ìlú ṣe le kó gba bàbá ẹ mọ̀ràn bẹ́ẹ̀ ni o ìkàn jẹ́ kó yóò wá oníṣẹ́ fẹ́ gbọ́ sọ fún bàbá ẹ kó tètè ṣe nǹkan o kí nǹkan tó ṣe bàbá ẹ nítorí pé ọdún mẹ́jọ yìí kò tí ì ṣúọ̀ fún un bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yóò wá kí ló dé tó fi jẹ́ pé ọmọ bàbá Tinubu ó hùwà ìgbéraga ó ń hùwà pé sẹ́ẹ̀ kò sí ẹni tó lè mú òun kó má gbàgbé pé àwọn kan ti wá wọ́n ti lọ o tó dẹ̀ jẹ́ pé a ò gbọ́ orúkọ ọmọ wọn rárá wọn ò fọmọ ṣòṣèlú wọn ní ṣùgbọ́n tí eléyìí ó yàtọ̀ bẹ́ẹ̀ nìkan ti jẹ́ pé wá pé ṣe bọ́mọ bàbá Tinubu ló lórí ṣe bàbá Tinubu ló lórí kí ni tọmọ bàbá Tinubu tó jẹ́ pé òun náà ń dá sí ó ga o bẹ́ẹ̀ nìkan ti jẹ́ kó yé wa ó ní ṣóṣe ìwà kó wá gba ẹnu ọmọ bàbá Tinubu láti máa sọ̀rọ̀ ilé ọ̀gá Ṣèyí wọn ní kẹ́ relax o wọn ní lóòótọ́ Ọlọ́run ti bùkún bàbá yín kò sí nǹkan tó lè yí padà bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n o ṣẹ́rádún mẹ́jọ yẹn òun ò sọ pé kò lè ṣeé ṣe o ṣùgbọ́n tí bàbá yín bá tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe ẹ sọ fún bàbá yín kí ó ṣe orílẹ̀-èdè níbi tó máa ti rọ tẹrú tọmọ lọ́rùn bẹ́ẹ̀ ni kọjá kọ́ yóò wá oníṣẹ́ yìí ń tó sọ òótọ́ ni bẹ́ẹ̀ ṣorí ibi tó ti sọ wípé kódà Ọlọ́run gan kò lè ní kó má ṣẹlẹ̀ ó ní ó ti kọjá yẹ ó ní láti wà careful
ẹ jẹ́ ká rántí Nebukadnesari ara tá à ń sọ nìyẹn. Kí èèyàn máa fi rẹ̀ kó máa fi wí Ọlọ́run kó tún máa sọ pé Ọlọ́run gan ò lè ní kó má ṣe àbà ta ni ẹ́. Ṣé o ti gbàgbé pé àwọn kan ló lò kọjá ni? Ara tá à ń sọ rèé o wípé ẹja bọ́ nítorí tí yàrá bá gbé ní sọ́lẹ̀ kékeré kò sì gbọdọ̀ máa gorí ẹni. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ yọ pé ọ̀gá má kó gìrìgìrì bá anybody wá o. Nítorí we the supporters are already planning his second term in office. Wọ́n ní àwọn kan ti ń dúró wípé bàbá lọ lẹ́lẹ́kejì. Ṣé púpọ̀ ti mọ̀ ọ̀rọ̀ Nàìjíríà wípé ti fún lọ́rọ̀ ló pọ̀ jù. Bẹ́ẹ̀ ni tọ́ba tó ti fowó gún wọn lọ́wọ́ báyìí Trump ti gbàgbé ọjọ́ ọ̀la. Bẹ́ẹ̀ ni o Trump ti gbàgbé ọjọ́ ọ̀la wọn Trump ti gbàgbé ibi tó ti bàbọ̀. Bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́ yọ pé bàbá Ọbásanjọ́ tó ní ọmọ 5 tó dẹ̀ jẹ́ pé PhD degree ni wọ́n ní a ò fi ọjọ́ kan gbọ́ pé àwọn ọmọ ẹ̀ prognose sí politics bàbá wọn. Bẹ́ẹ̀ ni o a ò fi ọjọ́ kan gbọ́. Bẹ́ẹ̀ nìkan jẹ́ pé nígbà tí bàbá wà lórí àléfà bẹ́ẹ̀ ṣe Tinubu ti ń pàṣẹ lọ ó ti wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di n tá gbọ́dọ̀ wí. Bẹ́ẹ̀ ni o èèyàn burú ẹ ṣáà lọ mú wá pàṣẹ èèyàn lẹ̀ ẹ wo bí tẹ́ ti lọ mú bàbá Tinubu wá. Bẹ́ẹ̀ nìkan ti jẹ́ kọ́ wa ó ní tó ń bá lọ yìí ó sì máa deny pé ìwọ kì í ṣọmọ president bọ̀ torí eléyìí tó ti ń bọ́ta tó tún ti ń parọ́ ẹ̀ ó ti wá fẹ́ sú wa o. Bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kọ́ wa pé tó bá jẹ́ mo láǹfààní àti súnmọ́ ẹni ní nǹkan ní ọgbọ́n bí àwọn ọ̀dọ́ torí wọ́n pé wọ́n ṣe ṣe òṣèlú kódà bí yóò ṣe replace bàbá ẹ wo Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ìkan tí jẹ́ kọ́ pé bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Rivers State ìyẹn state of emergency tí ó ń pè nítorí pé ó fẹ́ fi lè borúkọ ara rẹ̀ jẹ́ ni o. Ẹ wo ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. La fi sọ fún yín pé ẹ̀jẹ̀ abọ́ ẹ̀jẹ̀ agbára wa nítorí a ò lè ṣẹ́rù bàbá ká tún wá máa retí àti ṣẹ́rù ọmọ. Ẹ̀yin ìyá mi bàbá mi bá mi like ẹ share ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ ìyàwó yẹn lọ́tún ló sì pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. La fi sọ pé a ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ ṣúra tẹ́lẹ̀sẹ̀ yóò máa bẹ̀ náà gbogbo ẹni tó bá wá láòní dé ńkọ́ òun máa láòní dé bá. God bless Yorùbá nation. Ọlọ́run ọba á máa bùkún orílẹ̀-èdè mi o. La fi kì í pé ó dàbọ̀.